ìgbà tí mo ti dó ọmọ ọ̀dọ̀ ìyá ló tún fòbò lọ mí ìbáyọ̀ mo ṣe fẹ́ ṣe iṣẹ́ kan náà ni àbámọ̀ tí ń gbanú ọkàn mi pé ìbámọ̀ kí n má ṣe kinní yìí o mo ti wá ṣetán báyìí ó ti wá da pọ̀ sí mi lọ́rùn ìgbà wo ni mo ẹ̀ṣẹ̀ dó ọmọ tán ọmọ yìí ni mo tún gba agbára lọ́wọ́ mi o ọjọ́ náà nìyá sọ pé òun fẹ́ ló tún wá fòbò lọ mi ẹ jẹ́ n sọ fún yín o mo ti ń màsáàjì ìyá yìí nísìn ó pín lóṣù mẹ́fà o kí tó wá dó ọmọ yẹn ọkọ mo ti àti ṣe ọmọ mo mà ní sùúrù àti ṣe mo mà ní sùúrù bí ìbá ṣe pé bẹ́ẹ̀ mo ní sùúrù ọ̀rọ̀ ẹ ti fẹ́ gbẹnu tó mọ́ mi lọ́wọ́ báyìí o àmọ́ mo rò wípé ayé ń ṣerú ẹ̀ ṣọ́jí ọmọ àti ìyá ni ṣe bó ń bá wọn ṣiṣẹ́ ẹ̀hẹ́n onúdẹ̀ fi lọ̀ mí èmi kọ́ ni mo lọ bá àti ṣe ìṣàrò lẹ́pọ̀rú mo fọ́kàn kún èjì mo rò pápápá mo gbé súnmọ́ ìyá náà bó ṣe ń gbé fún mi èmi náà ń gbà lọ́wọ́ wọn wọ́n ní kí n wo àwọn nígbà tán ní kí n bá wọn mú tó wẹ̀lú mo fẹ́ yọ báyìí kí n fún wọn báyìí wọ́n ní kí n máa bọ̀ níwájú gíláàsì jọ mo rí wọn wọ́n fomi gbóná fi bo òbó wọn wọ́n fi jó ògbó ṣàlẹ̀kùn wọn gbogbo ara wọn báyìí wọ́n fi jó báyìí wọ́n ṣe gbogbo ẹ̀tàn mo rí òru mú ń bẹ̀ o but ac wà níbẹ̀ yẹn bọ̀ ẹ mọ̀ omi gbọ́n ni wọ́n lò gbà tán ṣe tán wọ́n ṣe tó lára o bọ̀ wọ́n ní ẹ̀kọ́ sọ pé wọ́n ní diabetes wọ́n dẹ̀ dùkọ́ high cholesterol olójú nǹkan tó máa ń jẹ so bó ṣe kúrò ní inú bedroom yẹn wọ́n ṣàṣe wọ́n ṣàní wọ́n fọ́ mú mi náà wọ́n fọ́ mú oníbàjẹ́ ẹ wo kí n má parọ́ kí n má jalè nǹkan ọmọkùnrin mi ò lè má ṣèṣe ọmọ nǹkan ọmọkùnrin mi tó wọ́n mọ àlè mi àwọn bọ́run tí mo sì ní mo fi ní strength yẹn o ó ṣiṣẹ́ nínú ìjókòó nínú jíìsì tí mo wọ̀ mo ṣáà wọ̀ mo tẹ̀lé wọn débi tó ti fẹ́ ṣe massage mo fa àwọn kan yẹn pa wọ́n lára wọ́n wá ní kí n dáhùn fún mi lẹ́ẹ̀ka yẹn mo ló wà lórí tébù wọ́n ní kí n wá orí ṣẹ́ẹ̀bù ní yàrá wọn wọ́n ní kí n wá kí ní yẹn bí oil bá bí cream bí oil bá yẹn so wọ́n ní kí n tẹ̀ sọ́wọ́ mi ẹ mọ bí àwọn ó wà nínú kìíní o bí oògùn ṣá bọ̀tẹ́ bá tẹ̀ ó má dàbí oil ó dàbí àwọn vitamin C kìíní yẹn wọ́n ajá wọ́n ní kí n tẹ̀ wọ́n ní kí n bá wọn fi ojú ògbọ̀n wọn báyìí ìdíkú bá mọ̀ ó ní kí n ṣe báyìí ojú ògbọ̀n wọn ó ti wálẹ̀ ó ti ṣọ̀kalẹ̀ so ó yẹ pé kí ní ẹ̀nà fi sí ó yẹ kó máa padà kó lè bá smooth kó lè bá dàbí tí wọ́n bá já wọlé kó bá bójú jẹ́ kójú òbò wọn bá bójú jẹ́ ṣẹ́bù wọn ní ojú mi ló gbó òbò mi ò gbó so ìyá yẹn ṣáà nǹkan tó bẹ́ẹ̀ nǹkan tó ń lò nìyẹn ní àwọn agiri nígbà àsìgé ní nífẹ̀ẹ́ yín kejì náà àwọn agiri wọn nípa ònù nǹkan tó lè ka ẹnu nìkan ṣe nǹkan tó bá àdì nígbà ṣe àwọn àtẹ̀sí àwọn àṣẹ báyìí wọ́n sọ pé mẹ́fà tó máa lò wọ́n tó máa ṣe ìyá ń pariwo ọ́fíìsì 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 ní àwọn ṣáṣe àwọn àtújà àwọn tó fi ṣe àwọn àtújà àwọn tó fi ṣe 7 nígbà àwọn àlù sí or 6 báwọn ṣe lò tó àwọn ọjà wọn ní fi síbi díẹ̀ náà mọ àwọn àtọrọ rẹ̀ àwọn fìdí báyìí àwọn àtọrọ báyìí gbogbo abẹ́ wọn báyìí abẹ́ wọn báyìí wọ́n ní ó fi lè ní tèmi ṣé àwọn wà attractive ṣe rárá o nígbà bá ní kí n ṣe ni máa ṣe lọ́bọ́ sókòtò ó lọ wọ́n náà lọ́wọ́ lójú mi táwọn ṣe wò náà ṣe ń bọ̀ wọ́n ní ó ti stress náà ó ti ṣe ẹṣẹ́ ní gym òtútù mú àwọn wọ́n ní ibo ló ń gbé wọ́n bá ní sáìdì ìfàkọjá sáìdì ibìkan ni wọ́n gbé wọ́n ní ok pé wọ́n kó òun wáyé lálẹ́ sọ pé wọn ò bẹ́ẹ̀ níbọ̀dì pé òun nìkan lòún dá gbé ó pè torí táwọn ọjọ́ gbé ti fi lé yẹn lẹ́fọ̀n wọ́n ní òun lálẹ́ yìí wọ́n ní no problem ma owó ló ń sọ̀rọ̀ wọ́n ní pé ok wọ́n ní kọ́ bẹ́ẹ̀ ṣe nǹkan tó máa jẹ wọ́n ní pé ok bó ṣe gẹ́gẹ́ ṣe mú fóònù yẹn wá pé orí bẹ́ẹ̀ náà tọ̀ wá náà bí tó ti ṣe màá náà wá o tó ti ya tàn abẹ́ wọn wọ́n pẹ̀lú bá mi lè tì ó lè ṣe kí ní ox drink yẹn fún mi kò gbá sí fún mi ní room mi kí ló máa láti láti jẹ anything is not any o lè jóúnjẹ tẹ́mi jẹ oúnjẹ mi wọ̀n gbọdọ̀ fún magí sí so yọ díẹ̀ ló máa wà ní oúnjẹ mi irú ló máa ń pọ̀ nínú oúnjẹ mi so I eat much of vegetable
leaves and all this stuff kí ni wọ́n fẹ́ jẹ ok ẹ bá ṣe sẹ̀mó pẹ̀lú ẹ̀gúsí fresh ẹ̀gúsí ní kẹsì fún kẹsì sẹ̀mó wá fún ọ pando owó ló fẹ́ ní méjì ní pando yẹn dà ọ ní ok ẹ bá wo pando wa two blessing níjọ́ kan náà ṣoṣo ó ní bó ṣe gbá ọkọ massage yà lọ ní ọyá ní kókó náà rẹ bọ́ọ̀ gbá sọ wọn níbo ní gbá wọn aṣọ yìí ó máa náà bọ́ksà kan lé yẹn wo bẹ́ẹ̀ ó náà lọ sí bẹ́ẹ̀ òun wá sọ àṣùbárí polo fine polo this one is okay for you wọ́n ní bọ́ksà kan bí àbáwọn short kan wà bẹ́ẹ̀ òun rí short yẹn bẹ́ẹ̀ okay can wear this ní kókó wọ́rí o mo rà síbẹ̀ fún baby boy nìkan bọ̀ kò sí níbẹ̀ ní lọ sí Canada so you are my new baby boy now tí wọ́n náà bá mọ owó ẹ̀ díẹ̀ tó bá pẹ́ díẹ̀ àárín ẹ̀ lọ sí ìlú kọ̀ọ̀kan kí wọ́n náà lọ máa jà yín bẹ̀ ẹ ṣe gan-an ní bó ṣe bìtú tó ń wẹ̀tọ̀ òun á bá wọn padà bó ṣe bá wọn lórí bẹ́ẹ̀dì òun bá wọn lórí tó ń tún massage wọn sáà massage wọn wọ́n ní do you know how to use your tongue mo try ma okay so brush mo sì gbé okay bá tí kò tún wò mí kan níbi ibi tí mo máa rí brush bẹ́ẹ̀ new brush kó ń lò bẹ́ẹ̀ wọ́n á ní o máa rí new brush bẹ́ẹ̀ kó ń lò bẹ́ẹ̀ ní bó ṣe lò nìyẹn nígbà tó ń brush tán òun wá bá wọn wá sọ fún un pé okay you can now put your mouth now wọ́n sọ pé ọ̀gbìn nínú ó wà edible kò ní problem má wọ̀rẹ̀ wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ tó bóyá ìlú mi ó ní kó ń dúró fún yín àti ṣe mọ́ wọn náà bá jẹ starch rí àwọn olè mọ̀ nǹkan táwọn sọ starch máa ń wà lọ fún máa ṣe tẹ́lẹ̀ bá jẹ starch pẹ̀lú gbọ́dọ̀ lákàṣe tọ̀rọ̀ àbí kó mú nǹkan sẹ́nu nǹkan tó rọ̀ gan-an níbẹ̀ lògùn yá yẹn ṣe ó ló fẹ́lẹ́ rọ̀ as in kí ló kó bò wọn ò tí kí o bọ̀ kíkan soft tó ń gbẹnu lé báyìí. ti ṣe o àwọn àgbàlagbà yẹn àwọn tó máa ń dún àgbàlagbà wọn sọ wọn mọ nǹkan tó ń ṣe o wọn mọ nǹkan tó ń ṣe bọ̀ tó bá fẹ́ jẹ́ àgbàlagbà mi sọ pé o ní nǹkan tó máa jẹ́ kó bò yẹn yẹ̀ tó sì nǹkan tó máa ń lò yẹn ìyá yẹn fún un so tóun fi sínú ọ̀nbọ̀ kóun tó dùn lòun sọ fún yín ó ní kí táwọn fi sí yẹn ó lè yẹn ó ń dùn díẹ̀ báyìí tó máa ń gbé ní báyìí tó bẹ̀rẹ̀ sí ńlá òun á mú ahọ́n òun fẹ́ tì bọ́nú òun no that is dirty báwo ṣe máa ta wọn bọ́nú inside my orí tó gbogbo orí ti ẹnu bọ́nú abẹ́ mi náà no ìdọ̀lẹ̀ yẹn máa ń lá tó bá sì máa tẹnu bọ̀bà bóyá o fẹ́ mu drinks tó bá wà òkè tí ò ní fún mi ní problem yẹn ní kò dá sí àwọn máa ṣe àwọn amúbẹ̀ ó lò ní mọ́mí ẹ jẹ́ kí n tán bọ̀ ó tún sọ pé oh God I like it ọmọ kan tó ṣẹlẹ̀ wọ́n tàn án bọ̀ ṣé mo ní champagne lè báyìí láàmú fóònù ló bá pè hello ṣé champagne wà ní báà bẹ́ẹ̀ ni mà abáṣọ wà bẹ́ẹ̀ wọ́n ní bẹ́ẹ̀ ni ok gbàsó kan wá fún mi yọ wá fún mi okay no problem thank you ma wọ́n ṣàgbọ́ gbàtọ̀ sílẹ̀kùn wọ́n ní kó ń gbà lọ́wọ́ ẹ̀ òun sílẹ̀kùn yẹ báyìí òun gbà lọ́wọ́ ẹni yẹn òun pàdé kò dé padà so ilé ìlú rẹ̀ fún mi bẹ̀rẹ̀ ó ní tóun bá dà sí òun bá ẹmọ kéèyàn máa mú mi nínú kéèyàn sẹ́yìn ó ní bó ṣe máa mú tọ́ ni ó ní òun máa fàtọ́ tó máa gbé ó ní òun bá ti fà báyìí oh that's my baby ó ní sọ pé máa lá ìdọ̀ yẹn wọ́n máa fa ahọ́n lá ìdọ̀ yẹn ó ní òun máa fi ahọ́n tán like bí kìí ṣe wà ní skin wọ́n á fi ahọ́n tán òun máa fi ahọ́n tán lórí ẹ̀ ó ní òun máa fi ahọ́n tán sí i wọ́n ní tóun bẹ̀rẹ̀ sí mú bẹ́ẹ̀ tóun bẹ̀rẹ̀ sí dáhùn bò wọ́n máa dáhùn sí báyìí wọ́n á fẹ́ wọ́n àwọn tó wọ́n á fi là ó lóun ò dẹ̀ sọ̀rọ̀ tó ṣe kí níbi ní àmọ́ àtijọ́ bóun ṣe ń la báyìí lérí ọkàn jẹ́ òun pé ọmọ tóun ṣẹ̀ṣẹ̀ bá sùn lónìí báwo ló ṣe fẹ́ jẹ́ gangan òun ti ń dóyàn méjì nílé ìyá yìí o ogun ti dé àǹtí ṣeun ọ̀rọ̀ ipò
ń bọ̀ mi ì tí ì dé.